بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوكوا فún Ọlọ́run ọba àlékè ọlá ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ọba tí ó dá wa sí di jímọ̀ ní àtọrọ ìkẹrẹ àti ọlá rẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run ọba rán láti lè máa jẹ́ àtùpà àti olùfinimọ̀nà fún gbogbo ẹ̀dá kí Ọlọ́run àti ọlá rẹ̀ kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí Ọlọ́run bá kí ọkàwà náà kún wọn. Ní jímọ̀ tòní gẹ́gẹ́ bí gbogbo wa ṣe rí Ọlọ́run bá kọ́ pé àwọn àfáàwọ̀ wà pẹ̀lú wa lónìí torí ìdíwọ́ tó ní í ṣe pẹ̀lú ti iṣẹ́. À ń tọrọ nọ́dọ̀ Ọlọ́run gbogbo ibi tí wọ́n bá wà ládá ìjókòó yìí kí Ọlọ́run bá kí ó pín ẹ̀pin tí wọ́n bá wọn. Lórí bẹ́ẹ̀ inṣáàláhù tààlá a tẹ̀síwájú níwọ̀nba ní ibi tí wọ́n ti dá ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fún wa dúró kí Ọlọ́run bá kí ọmọ sáì fún wa sọ. Lónìí inṣáàláhù tààlá a ó gbéra látorí báábú yukthiru ma almaraqi fayaksimu filjiran tí n bá gbàgbé sí ibẹ̀ ló ti yẹ ká gbéra bí ó síwájú. باب يكثر ماء المرق فيقسم في الجيران àwọn hadisi tí àfà kójọ níbi gẹ́gẹ́ bí àlàyé ti síwájú wọ́n ń bá wa sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ tí aládùúgbò tàbí alábàgbé wa ní lórí wa pàápàá jùlọ ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe dáadáa sí àti àmọ́fi ìnira kan rárá. Ní abẹ́ báàbù yìí àfà ń sọ ọ̀kan nínú àwọn ìṣe dáadáa tí èèyàn máa ṣe sí aládùúgbò rẹ̀ ẹni yukthiru ma almaraq nínú ìṣe dáadáa yìí ni pé ní gbogbo ìgbà tí ó bá fẹ́ ṣe bẹ̀ kí ó rí pé omi ọbẹ̀ yìí ọ̀pọ̀ fayakfil jiran kọ́pọ̀ kọjá tóhun nìkan ó jẹ tí ó fi jẹ́ pé nígbà tó bá bu tí ẹ̀ tán yóò ṣẹ́kù tí ó lè pín fún àwọn aládùúgbò rẹ̀ àwọn alábàgbé rẹ̀ nínú rẹ̀. Abẹ́ ilé ìlànà olùmọ́ ní in tí imamul bukhari tó ń tọ́ka sí wallahu ta'ala alam tó ti gbégbó lóhun tí ó mú wáyé láti inú hadithi tí yáka náà ní àfá ti mú wá wí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam kìí ṣe gbogbo orú ọbẹ̀ tí èèyàn bá fẹ́ sè ní òjíṣẹ́ Ọlọ́run ọba gbà lérò in tí òjíṣẹ́ Ọlọ́run ọba gbà lérò níbí ó ní wípé oúnjẹ tí kìí ṣe gbogbo ìgbà ni wọ́n máa jẹ bóyá òun àti aládùúgbò rẹ̀ kìí ṣe gbogbo ìgbà oúnjẹ kan ni tí ó dùn tọ́já pé ìlàrí sí láàrí ni wọ́n máa ṣe irú oúnjẹ náà nígbà tó bá ṣe kọ́mọ̀jọ́pọ̀ nìkan ní ọ̀dà jẹ àwọn aládùúgbò rẹ̀ wọ́n kàn mọ́ gbọ́ tí oúnjẹ ń ta sánsán kò ní kàn wọ́n lẹ́nu kọjá pé yóò pin kàn wọ́n káwọn náà rí nǹkan kan tó wọ̀ nínú rẹ̀
torí pé ṣíṣe bẹ́ẹ̀ a máa mú kí ìfẹ́ kí ó tún lágbára láàrin àwọn tí wọ́n jọ ń gbé. Àìṣe bẹ́ẹ̀ a máa bí ìlara, a máa bí kèéta, a máa bí inúnibíni láàrin rẹ̀ àti àwọn tí wọ́n jọ ń gbé. Lábẹ́ eléyìí àfáà mú hadithi méjì wá. Hadithi alákọ̀ọ́kọ́ wọ́n ní haddathana Bishir bin Muhammad قال أخبرنا عبد الله قال أخبرنا سعيد عن أبي عمران الجوني عن عبد الله بن الصامت عن أبي ذر رضي الله تعالى عنه قال أوصاني خليلي بثلاث أسمع وأطيع ولو لعبد مجع الأطراف وإذا صنعت مرقة فأكثر ماءها ثم انظر أهل بيت من جيرانك فأصبهم منه بمعروف وصل الصلاة لوقتها فإن وجدت الإمام قد صلى فقد أحرزت صلاتك وإلا فهي نافلة. أفاق حديثي ولاتي يدو أبو ذر الغفاري وكانوا وسابي وجيشي الله صلى الله عليه وسلم تيوك جمع كي الله باكي يتنبو ينسي قال أن سبب أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث وني أن يفهمي النبي محمد صلى الله عليه وسلم أصوى سوتلن ككمتا فمي torí pé nínú ìṣesí àwọn sàábé wà máa lọ bójúṣe ọlọ́run sallallahu alayhi wa sallam pé ó ṣeéṣe kí a mẹ́jọ sípọ̀ mọ́ tàbí kí ọlọ́jọ́ ó dé torí náà ṣe ìsítí fún wa sọ àsọtẹ́lẹ̀ àwọn nǹkan kan tí ó yẹ kí a mójútó fún wa ní gbogbo ibi tí a bá ti bára wa. Òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam a máa sọ ìsítí fún wa ní bó bá ṣe wọ̀ye kálukú sí àti tí ó fi ní bùkátà sí jù. Nígbà mí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òun fúnra rẹ̀ lọ́mọ sọ àsọtẹ́lẹ̀ fún sàábé láì jẹ́ pé ó béèrè gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi Abu Hurairah radiyallahu ta'ala anhu. Hadithi Abu Dharr yìí bákan méjì ni inú kọ́jọ́ pé òun lọ béèrè tàbí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lórí pé ìsítí ń bẹ tí òun ó ṣe fún tí ó ṣe láǹfààní. Èyí tọ́jọ́ pé gbogbo ẹni tí ó bá mú lọ yàtọ̀ sí Abu Dharr dájúdájú yóò ṣe láǹfààní torí pé ẹ̀sìn Islam gbogbo ohun tí ó bá tọ́ téèyàn ó sì ṣe tí ó gbà láàdá kò dìgbà tí wọ́n bá ní lágbájá ìwọ náà ṣe tí wọ́n dárúkọ rẹ̀ gbogbo mùsùlùmí ṣe yọ gbà láàdá lórí rẹ̀. tó bá jọ nìkan ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ fún kò túmọ̀ sí wípé ẹni tó bá ṣe lẹ́yìn rẹ̀ kò ní gbà láàdá gbogbo ẹni tó bá ṣe yọ gbà láàdá gẹ́gẹ́ bí ẹnu àwọn olùmọ̀ọ́sẹ̀ kò. Àsọtẹ́lẹ̀ tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún Abu Dharr ó ní ó dá lórí nǹkan mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ó ní